Olúwa. Kamiwa báwo ni? Ẹni sùúrù. Mo rí them post àwọn ìwé kan sí online. Ṣé tó bá ní kí wá ṣe shout out birthday fáwọn ṣe lè ṣe? Kí ló wà ń bẹ̀ náà? Ó yẹ kí Oriki Ijebu fún ẹjẹ́ kí n gbọ́. Ọmọ yìí ń dán mi wò sẹ́. Ó ní sáré bóun délé Ìjẹ̀bú nílé bàbá tó bóun lọ́mọ. Gbogbo ọmọ Ìjẹ̀bú nílé lọ́kọ nírìn àjò ẹ̀sùn mọ́ bí ẹtẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ wá gbóhùn ẹnu mi bí mo ṣe fẹ́ bá yín délé bàbá tó bí yín lọ́mọ. Ìjẹ̀bú ooo Ìjẹ̀bú ọmọ ìwé nìwà o. Ó ní bó bá wùn Ìjẹ̀bú àwọn ènìyàn ní wíníwíní. Ẹ̀yin ò mọ̀ pé bó bá wùn Ìjẹ̀bú àwọn ènìyàn ní wíníwíní. Ẹ̀yin ò mọ̀ pé mo máa ń wùn Ìjẹ̀bú afẹ́niwẹ̀ tó kùn lọ́dún alágẹmọ ọmọ alágẹmọ àbìdójó wìnìwìnì. Kò sẹ́ni tó mẹ́gún wọn gbó bàrà rí ìbọn ló mógún wọn gbó rẹ́ mọ́. Àbíjú Ìjẹ̀bú tí mo fọ ẹ̀ jà pé náà. Adìyẹ bá ló parọ́ rẹ̀ dìyẹ. Ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ́ ohun tí ń ṣe ni ò lè pa ni. Ọmọ lúlu ilé ọmọ ọbẹ̀ ṣe lọ́jọ́ sí pípa tó mọ ọbẹ̀ ṣe òkú sílé. Ẹ̀yin lọ́mọ mọ́ ẹ̀yẹ mọ́ kò mọ́ owó kò tó ẹ̀yẹ máa ti lọ. Ọmọ lọ́wọ́ ìṣẹ̀ǹbáyé nìyí. Owó ohun kó tó dòwó ẹ̀wọ́ kó tó dòwó ọmọ. Ìwọ Ìjẹ̀bú ló kọ́ náà wò dọ́là kò òyìnbó tó dé. Òyìnbó dé tó ń lówó ọ̀hún pọ̀ jọjọ tó fi ń pe gbá Ìjẹ̀bú owó. Ẹlẹ́mẹ̀ Ìjẹ̀bú owó, ìtàn Ìjẹ̀bú owó, ìgbẹ́ Ìjẹ̀bú owó. Gbogbo ìwọ Ìjẹ̀bú tí mo mọ̀ náà lówó lọ́wọ́ o.